àwọn fídíò àwọn ọmọ tí wọ́n kó ẹ̀rù náà ń bà mí ọmọ kékeré wọ́n sì nà ń blálà ní òwà ẹ̀yìn àwọn ọmọ yẹn wá lé wọn fún ọ lóúnjẹ wọn fún ọ lóúnjẹ. tó o tiẹ̀ ní bàbá ọmọ rẹ sùn tó o ní bàbá ọmọ rẹ sùn ta bébí inú gbó. Àgbàlá Gabriel ti dá sí o ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ọ̀rọ̀ ìjínigbé ìfẹ̀míṣòfò lọ́tún lósì ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ àwọn ọmọ iléèwé tí wọ́n kó bọ́yẹ ṣe wọ́n báṣubàṣu Àgbàlá Gabriel ti wọ ìjàkadì pẹ̀lú àwọn báńdíìtì o ẹ wo fídíò yìí ó ní agbára ó gbóná gan ẹ bá mi ṣíà fídíò yìí kẹwàá rí bí Àgbàlá Gabriel bó ṣe wọ ìjàkadì pẹ̀lú àwọn báńdíìtì àwọn àdúrà tó ní agbára pẹ̀lú gbogbo àwọn ọmọ ìjọ Àgbàlá Gabriel ní o gbogbo ẹ̀yin abiyamọ nítòótọ́ ẹ já fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Àgbàlá Gabriel ẹ wo fídíò láti bẹ̀ títí dópin àwọn àdúrà tó gbà àti àǹfààní tó tún mú wá fún ẹ̀yin ènìyàn nínú fídíò yìí lẹ́ ó ti rí ṣe mọ̀ wípé bí àwọn ìjọba bá ṣe ń gbé ìgbésẹ̀ ó yẹ ká máa fàdúrà ó yẹ ká máa fi ràn wọ́n lọ́wọ́ bákan náà àdúrà ló ń gbà o agbára kì í gbà ẹ ṣé ẹ bá mi ṣíà fídíò yìí ó yẹ ẹjá tẹ̀síwájú. Àpẹ̀gbà ló fi ayé sọlẹ̀ sórí omi àlàáfíà orílẹ̀-èdè ẹ máa sọ nípa ẹ̀wọ̀n ni ẹ má dàtẹ̀ ẹ̀wọ̀n. orílẹ̀-èdè wa àlàáfíà Jésù àlàáfíà Jésù fún orílẹ̀-èdè wa 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 àlàáfíà Jésù.
ní rí ọmọ rẹ mú, wọn ní rí ọkọ rẹ mú lórúkọ Jésù, wọn ní rí ọmú, wọn ní rí ìyàwó ẹ mú, wọn ní rí àwọn. Bíbélì wípé wọn lé wa ní ọ̀nà kan, ó ní wọn sá ní ọ̀nà méje. Ẹni bá lé ọ lóṣù yìí wọn para wọn. Bẹ́ẹ̀ ni ẹni bá sáré ogun pẹ̀lú ẹ lórúkọ Jésù wọn fi ọwọ́ ara wọn síra wọn. Gbogbo ìrìn àjò yín láyé ẹ ò ní parẹ́ sójú ọ̀nà. Bó ti wù kẹ́ ẹ rìnrìn àjò tó láyé ẹ ò ní parẹ́ sójú ọ̀nà. Ẹ ò ní bọ́ sọ́wọ́ ìjàmbá kankan. Ìjàmbá orí afẹ́fẹ́, ìjàmbá inú afẹ́fẹ́, ìjàmbá ojú ọ̀nà, ìjàmbá títì, ìjàmbá omi, ìjàmbá iná. Ẹ ò ní rí kankan nu gbogbo ẹ̀. Mo rán àṣẹ sí yín. Ẹ̀mí Olúwa ní kí n dúró kí n gbàdúrà fún àwọn ènìyàn. Oṣù kẹfà yìí ò ní rí jàmbá, ò ní rí jàmbá ọkọ̀, ò ní rí jàmbá kankan, wọn ò ní pè ọ́ fún bí, wọn ò ní ránṣẹ́ pè ọ́ fún bí. Mo gbàdúrà ò ní ṣàṣedànù lórúkọ Jésù Kristi, ò ní ṣàṣedànù, wàá ṣe àṣeyọrí. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi, ẹ ó rí àánú gbà, ẹ ó fi àánú lò gbà. Gbólóhùn tí wọ́n ní sọ ni pé ò ní rí jàmbá, ò ní parẹ́ sójú ọ̀nà, wọn ò ní fi ẹ̀jẹ̀ rẹ ṣèràpadà títì, wọn ò ní fi ẹ̀jẹ̀ rẹ ṣèràpadà títì. Májẹ̀mú òkùnkùn, májẹ̀mú ibi, májẹ̀mú àwọn àjẹ́, májẹ̀mú ìka ènìyàn kò ní ṣẹ mọ́ ọ lára, kò ní ṣẹ mọ́ ọmọ rẹ lára, kò ní ṣẹ mọ́ ọkọ rẹ lára, kò ní ṣẹ mọ́ ilé rẹ lára. Bẹ́ẹ̀ ni Olúwa wí o, ìka ènìyàn ò ní rí ọmú, wàá sì rí àánú gbà.